mo kí yín káàbọ̀ sí Ajaabale ìròyìn amúlúdùn mẹ́wàá láti orí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá. Àwọn ìbejì Glorious Twins ni wọ́n ti gba àmì ẹ̀yẹ Ostra ní ìlú Ilé-Ifẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ ọ̀hún ti ṣàlàyé tí wọ́n sì mọrírì àwọn olùṣètò náà ni wọ́n fi fọ́nrán fídíò bí wọ́n ti wọnú gbọ̀ngàn ayẹyẹ náà sórí ìtàkùn ayélujára níbi tí wọ́n ti kí ọba ilẹ̀ Oòduà ìyẹn Ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì bí bàbá náà sì ti fojú gan ní àwọn ọmọ wọ̀nyí òun ló fà wọ́n mọ́ra tó sì ń ṣàdúrà fún wọn ní kòṣẹ́kòṣẹ́. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ló ti ń gorí ìtàkùn ayélujára láti mọrírì iṣẹ́ takuntakun tí àwọn ọmọ obìnrin wọ̀nyí ń ṣe. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán náà. Mr. Wale, please. Kábíyèsí o. Kábíyèsí kò sí kábíyèsí fún ìjọba aládé o. Kábíyèsí. Lágbára ọlọ́run gbogbo wa. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀gá àgbà iléeṣẹ́ Fẹ̀kómì ló ti ń fi àwọn iye èyí tí ó ná lọ́lọ́kan òjọ̀kan sórí ìtàkùn ayélujára bí Egungun tí ó jẹ́ ìlúmọ̀ọ́ká afọ̀rọ̀wánilẹ́nuwò lórí ìtàkùn ayélujára ti ń lu bàbá náà lọ́gùn ẹnu bí ó tilẹ̀ jẹ́ wípé Fẹ̀kómì kò fi gbogbo ẹnu sọ̀rọ̀ tó sì ń sọ wípé òun ò mọ̀ bí wọ́n bá béèrè iye tó ra ilé yìí á lóun ò mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fẹ̀kómì ló kọ́ ilé alárinrin kan nílọ́lọ́ yìí tó sì jẹ́ wípé ohun gbogbo tó ń ṣiṣẹ́ nínú ilé náà jẹ́ ohun tí àwọn ènìyàn lè pè ní ti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì débi ilẹ̀kùn àwọn ohun tí wọ́n fi ń wẹ̀ ohun tí wọ́n fi ń tanná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ó ní Fẹ̀kómì jẹ́ kí ó yé àwọn olùwòran wípé iye tí òun ra ẹ̀rọ móhùnmáwòrán ohun tó ń bẹ nínú ilé jẹ́ mílíọ̀nù 10 náírà léyìí tí Egungun pariwo wípé it is crazy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wo díẹ̀ nínú ẹ̀. The house and the interior in it all together like how much, sir? Baba, I don't know. Please, you have to tell us. You have to tell us. You know, rich men don't talk too much, but we'll stress them to talk. Like how much, sir? Baba, I don't still know. Make Lagos State government no call the tax me. Apparently, this house is $1 million. $1 million. That's crazy. So we're going inside now to check the properties and all. Sorry, sir, but before this new acquire Maybach, how much is this Maybach? Sorry. Baba, I don't know. This Maybach is 350 million naira. That's crazy. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà akọrin ẹ̀mí ni Ọlábẹ̀sì ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa tó sì ń rántí ibi tó ti bẹ̀rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ibi tí Olódùmarè bá dé. Ọlábẹ̀sì ló ń ṣàlàyé ọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára tó ṣe ètò lẹ́sẹẹsẹ wípé nítorí àìní owó àìlèjẹ àti àìlèmu òun kó gbogbo ẹrù òun kúrò ní ìlú Èkó gba ìlú Ìjẹ̀bú Òde lọ kí Olódùmarè tó tanná sí àbẹ́là ògo òun tó sì di ohun tó bẹ̀rẹ̀ sí ní ràn káàkiri gbogbo àgbáyé. Ọlábẹ̀sì ló fi eléyìí sórí ìtàkùn ayélujára nípa fọ́nrán fídíò kan èyí tó yà níbi ayẹyẹ gbajúgbajà akọrin ẹ̀mí Adéyínká Aláṣeyọrí tí wọ́n pè ní oníṣègùn ńlá. Adéyínká Aláṣeyọrí ló ń rántí oore ìbẹ̀rẹ̀ tó ń rántí ìtàn ìbẹ̀rẹ̀ tó ń rántí ibi tó ti dìde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì sọ fún àwọn ènìyàn wípé ẹ jẹ́ káwa náà máa bẹ̀rẹ̀ sí ní rántí ibi tá a ti dìde àti ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí wa sẹ́yìn. Ẹ wo díẹ̀ nínú ẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà Adékúnlé Gold ló ti rí àràmì ìrírí nílùú òyìnbó tó sì pariwo wípé ìyàlẹ́nu ńlá leléyìí. Fọ́nrán fídíò Adékúnlé Gold tí ṣe ọkọ̀ sinmi ló gba orí ìtàkùn ayélujára kan níbi tí bàbá náà ti rí ibi tí ọkọ̀ ti ń wa ara rẹ̀ nílùú òyìnbó tí kò sì sí ẹnikẹ́ni nínú rẹ̀ tó pariwo wípé n ò rírú eléyìí rí o. Ẹ wò díẹ̀ nínú ẹ̀. Òun ni ẹ. Òun ni ẹ. Wọ́n yìí ò rí o. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn ènìyàn pàápàá àwọn olùlò ìtàkùn ayélujára ni wọ́n ti ń gbóríyìn fún Olúwakẹ́mi Olúgbadé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún mọ̀ sí Kẹ́mi Amọ̀kòkò Jerry Clay bí ó ti fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára bí ó ti ń ṣiṣẹ́ amọ̀kòkò rẹ̀ bí a kò bá sì gbàgbé wípé Kẹ́mi Olúgbadé ti kúrò ní amọ̀kòkò lásán ṣùgbọ́n ó ti di ìlúmọ̀ọ́ká amọ̀kòkò gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká ti ń darapọ̀ pẹ̀lú rẹ̀ láti bá ara ohun tó ń tà tóun pẹ̀lú sì ti di ohun tí àwọn ènìyàn ń sọ nípa rẹ̀ lórí ìtàkùn ayélujára. Arábìnrin
ọ̀hún ló fi fọ́nrán fídíò ṣàlàyé ọ̀nà tí ó ń gbà ku àwọn iyẹ̀pẹ̀ àti àwọn amọ̀ tó ń lò kó tó di wípé ó di lílò. Ó sọ èyí lórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń gbàdúrà fún ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ wípé kí iṣẹ́ ọwọ́ rẹ̀ má bàjẹ́. Cherry Clay kú iṣẹ́ ọpọlọ. Ẹ̀gùn díẹ̀ karùn-ún ìbànújẹ́ ọkàn òun ló gba ọkàn gbajúgbajà ìránṣẹ́ Olúwa kan tó tún jẹ́ olùlò ìtàkùn ayélujára àti amúlùdùn ìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń pè ní Fẹ́mi Àdàbàsíọ́nì kan bí ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìkọminú rẹ̀ ńláńlá hàn wípé òun kọ́lé òun ra ọkọ̀ ṣùgbọ́n kò sí aya lọ́ọ̀dẹ̀. Ó sọ èyí wípé gbogbo ìgbìyànjú òun láti gba aya òun tí àwọn jọ ní ìkọ̀sílẹ̀ padà kò ṣeé ṣe fún òun látàrí ìwà àti ìtakú tó ń ti ìdúró gbọn ìyá ìyàwó òun wípé ọmọ náà kò ní padà sọ́dọ̀ òun. Ó wá sọ wípé ta ni ọkùnrin ọ̀hún tó jẹ́ wípé ó pé nílé ayé yìí. Kódà àwọn ọmọkùnrin tí ìyá òun bí ṣe wọ́n pé kí ìyá ìforíjì òun kó sì jẹ́ kí òun gba aya òun padà. Ó tẹ̀síwájú wípé ìwé ìrìnnà òun lọ sí ìlú òyìnbó ó ti kùnà àti wípé ọjọ́ orí tó kù wà lórí rẹ̀ ti kúrò. Òun kò sì láǹfààní láti ṣe àtúnṣe mìíràn nítorí wípé òun kò tí ì gba ìwé ìkọ̀sílẹ̀ láti ọ̀dọ̀ ìyàwó òun. Ó wà nírú ayé òun lèyí àti wípé ó jẹ́ ìbànújẹ́ ọkàn fóun láti máa dágbé ní gbogbo ìgbà. Fẹ́mi Àdàbàsíọ́nì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ èyí fún àwọn olólùfẹ́ rẹ̀ tó ń ti omijé. Ẹ wò díẹ̀ nínú ẹ̀. January 1st ọdún yìí tí mo ní òkè ọjà ká sẹ́tù ọ̀rọ̀ yìí pátápátá bóde mọ́mì ọjà ká bá mọ́mì jẹ́ kí àwọn fámìlì mọ́mì ẹ̀yìn ló ṣàyàrí pé mọ́mì yẹn ló ṣàyàrí tán sẹ̀ ẹ̀yin náà dẹ̀ bímọ ọkùnrin ṣé ọmọkùnrin tí ń náà ṣó wá expert bí èmi ni ṣé ọmọkùnrin tí ń náà ṣé bẹ́ẹ̀ lọ́hùn àbí òun náà gentle ni ọmọkùnrin yìí burú jù èmi lọ mo ṣáà ní nǹkan tó ọmọkùnrin yìí fojú yín rí níjọ́ ta lọ pàtí àná kò tí ẹ gbé mo wà bẹ́ẹ̀ ẹ bóyá fún ogbó tó da gbogbo everything ru ọmọkùnrin tí ń nìyẹn ẹ nǹkan tó fò bí ẹ ní ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló ti ń lọ sí ọ̀dọ̀ ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò fàájì Ọmọláyọ̀ Ògúndèyí bí arábìnrin ọ̀hún ti pé ẹni 40 ọdún di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló ti ń lọ lórí ìtàkùn ayélujára sọ́dọ̀ gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ yìí Ọmọláyọ̀ Ògúndèyí bí Olódùmarè ti fi kún ọdún rẹ̀ lókè èèpẹ̀. Arábìnrin yìí ó ní àwọn ènìyàn ṣàlàyé tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí aláàánú onísùúrù alákíkanjú àti arẹwà obìnrin ẹni tí ó jẹ́ wípé ó múṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ní bàdà ó sì ń ṣiṣẹ́ náà takuntakun. Ọ̀pọ̀ àwọn ènìyàn tí arábìnrin yìí ti ràn lọ́wọ́ tí wọ́n sì ti gbé dìde pàápàá nínú iṣẹ́ amúlùdùn nípa ìgbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò ni wọ́n ń lo ìtàkùn ayélujára wọn láti kí àti láti kì í fún wípé Olódùmarè dá a sí láti ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrànlọ́wọ́ ni pẹ̀lú àdúrà wípé kí Ọlọ́run túbọ̀ lọ́rẹ̀ ẹ̀mí rẹ̀ kó sì fi ìbùkún àti àlàáfíà tó péye kó fi jíǹkì rẹ̀. Àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ní tẹlifíṣàn Orísun sọ wípé ẹ kú ayẹyẹ Orí Kádún. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà Patoranking òun ló ti fi ìkọminú àti ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pàápàá nípa ikú ìlérí olúwa alọ́ba tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Mohbad. Ó sọ wípé òun bá arákùnrin ọ̀hún sọ̀rọ̀ níbi oṣù mélòó kan sẹ́yìn tó sì sọ wípé ó káre wípé kìí ṣe wípé ó bá òun sọ̀rọ̀ òun ló kàn lọ sínú àpótí ìfọ̀rọ̀sí rẹ̀ tó sì sọ fún níbẹ̀ wípé ó káre iṣẹ́ takuntakun tó ń ṣe tí ọmọkùnrin ọ̀hún sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ òun láìmọ̀ wípé ọ̀rọ̀ ìkẹyìn làwọn àti ẹjọ́ sọ yìí. Ó ní kò sí nǹkan tó dàbí ìbànújẹ́ nínú ọkàn ènìyàn bíi kí ènìyàn máa wo àwòrán èèyàn tó fẹ́ràn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣùgbọ́n kó má lè pe ẹni náà jáde tàbí bá ẹni náà sọ̀rọ̀ mọ́. Patoranking olófin ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé eléyìí pẹ̀lú ìbànújẹ́ ọkàn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì máyégún ti ilẹ̀ Yorùbá Alhaji Wasiu Ayinde Marshal tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí K1 the Ultimate olóòtú fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé ìtàn àdáyébá wípé ọmọọba ni òun ní ilé bàbá ọmọọba tún lòun ní ilé ìyá. Èyí wáyé lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò ráńpẹ́ tí wọ́n ń ṣe fún bàbá yìí lórí ìtàkùn ayélujára pẹ̀lú màmá rẹ̀ tí màmá òun sì ń jókòó tó sì ń sọ wípé ọmọ adé orí ìtẹ́ lòun. Kódà lásìkò tí ọba kan ní ilẹ̀ Òkìtì tó ń bẹ lórí ìtẹ́ tí í ṣe bàbá tó bí òun lọ́mọ ó ní àwọn gangan wá sí ilé ayé. Ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára wípé ọmọọba ni Wàsíù ń ṣe ní ilé ìyá ọmọọba tún ni ní ilé bàbá. Kò déédéé di máyégún ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni kò déédéé di olórí ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú ṣùgbọ́n nítorí wípé ohun tó ti rọ̀ mọ́ ìṣẹ̀dá rẹ̀ látìgbà tí wọ́n ti bí i ni. Èyí wáyé lórí ìtàkùn ayélujára Instagram K1 the Ultimate ẹ wò díẹ̀ nínú ẹ̀. Ọmọ orí ìtẹ́ ni náà àwọn ọmọ bàbá ẹ̀. Bàbá yẹn gbà tó jọba. Olóbi sórí ìtẹ́. Èmi ló bí sí. Sórí ìtẹ́ sọ ọmọ orí ìtẹ́ ni. Àgbọ̀ sórí èrè o. Òun lè ń gbọ́ yẹn ẹ ti gbọ́. Ẹ ti gbọ́ yẹn. Ọmọ orí ìtẹ́ ni wọ́n. Bàbá tó bí màmá mi ọba ní nílùú Péjú Èkìtì. Màmá mi ọmọ orí ìtẹ́ ni. Akérédolú. Wow.
ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ẹ̀bùn owó iyebíye báàgì àpamọ́wọ́ ó ní Davido rà fún Chioma láti mọrírì rẹ̀ fún ọmọ tuntun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí Olódùmarè ṣẹ̀ṣẹ̀ fi fún àwọn méjèèjì. Láìpẹ́ yìí ó ní ìròyìn gbé orí ìtàkùn ayélujára kan nípa ọmọ ológo tí Olódùmarè fi ta tọkọtaya yìí lọ́rẹ tí ó sì jẹ́ ọkùnrin kan obìnrin kan tí àwọn ènìyàn sì ń lo ìtàkùn ayélujára láti kí àwọn méjèèjì. Ní báyìí ìròyìn ti gbé orí ìtàkùn ayélujára kan pàápàá bí gbajúgbajà oníròyìn orí ayélujára ni Túndé Ednut ti sọ wípé òun ò ní tálákàlà yìí òun Davido ló ra báàgì àpamọ́wọ́ èyí tí iye rẹ̀ tó $100 tó sì jẹ́ wípé bí wọ́n bá ṣe sí owó ilẹ̀ Nàìjíríà ó jẹ́ $100 mílíọ̀nù náírà. Ó ní owó tí Davido fi ra báàgì lásán fún Chioma láti mọrírì rẹ̀ wípé ó rúre ó sọ̀re. Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá ń sọ wípé kí Olódùmarè kó wu àwọn ọmọ náà kó dá wọn sí. Kò ní jù báyìí lọ fún Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá wá fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé mọrírì rẹ̀ nígbà tó wà lọ́dọ̀ rẹ̀ kó má jẹ́ wípé nígbà tó bá fi ọ́ sílẹ̀ tán ló tó máa mọ̀ wípé ó ṣe iyebíye. Á jù wá ṣe. Ó dàbọ̀.